ọmọ náà. Akú ewu ọmọ. Akú ewu ọmọ. Akú ewu ọmọ. Lumini. Lumi azin wàláhì tàláhì mo dé lanu. Jẹ́ panu dé. Mo dé lanu mi lè pàdé. Èmi go lè panu dé. Èmi náà bí content ni. Wàláhì tàláhì. Sórí mo ti gbọ́ kíní yẹn. Akim tí wọ́n kọ́ sọ. Akim ti sọ ní January. Ṣé bóyá January àbí year àbí last year. But sórí bó ṣe sọ èmi wò pé ara àwọn rumor ni pé Lumini àti bàbá Ìjẹ̀ṣà bí ti go. Mo tún dóra wọn. Bóyá náà ẹ̀wọ̀n bóyá lọ. Ẹ̀yin tèmi ẹgbọ́n nǹkan tí àwọn arábìnrin méjì yìí tí wọ́n sọ nípa bàbá Ìjẹ̀ṣà àti CEO LUMINEE tí àwọn méjèèjì ṣẹ̀ bímọ o. Èyí ló tú àṣírí tí ó wà ní ìdí ọ̀rọ̀ náà. Ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa lọ ká lọ lórí ètò wa lénìí. Ẹ ó máa gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ bí àṣírí náà bí ó ṣe tú. Ó ti yá ẹ jẹ́ ká máa gbádùn rẹ̀ lọ. Kò yé mi o. Girl yẹn is a very shameless girl. She's so disappointing. I'm so disappointed. Wàláhì tàláhì mi kì í sọ̀rọ̀ ní Twitter. Mo sọ̀rọ̀ lẹ́ni pé ó dẹ̀ lọ́mọ obìnrin ọmọ 12 years. Ló kàn máa fokó ráńdì díẹ̀ ni. Wọ́n tún ṣe baby shower. Wọ́n wá sunkún ẹlẹ́sìn wọ́n wá sunkún mẹ́sà ìgbẹ́ náà wà ń bẹ̀. Ẹni ọlá sórí crime scene gbogbo crime scene ayé náà tí wọ́n bá mẹ́sà yìí. Gbogbo crime scene. Àǹtí ẹ̀. No, wọ́n close náà. Close but. Ẹ̀dọ́ náà níbo náà ti ń dóra wọn. No, bàbá Ìjẹ̀ṣà. Ṣé bẹ́ẹ̀ ló desperate tó ni? Ọmọ náà wọn lè lọ bí ìgbà tó ti date down. Yes. Because Lumini ní visa any country tó lè ti lọ bímọ. Yes. Ẹja lọ bímọ sí. Bàbá Ìjẹ̀ṣà. Àní mi lè wo ṣé o wo fídíò yẹn tán. Wọ́n kiss. Ṣé nígbà yóò pè mí lẹ́ẹ̀kan òun sọ fún mi pé kọ́ńtẹ́ǹtì ní irọ́ ni ṣé nígbà tí mo kọ́kọ́ rí kíní yẹn tó share pẹ̀lú mi yẹn ní Instagram mo ní AI ni ọgbọ́n mo wá lọ sí page legit bàbá Ìjẹ̀ṣà or something mo ní ṣe page máa yìí mo tún wá lọ search fún gbogbo bàbá Ìjẹ̀ṣà mi pé bóyá fake page ni. Bàbá Ìjẹ̀ṣà náà post ẹ̀ ó ní beautiful wife kìíní kan. My wife ìyẹn sórí nǹkan tó fún mi ní confirmation nígbà tí sí Lumini tó kọ́mẹ̀ntì sí ọ̀dà tó ní ọkọ mi ayọ̀ mi ayé mi mo ní hàn. Ìfẹ́ mi ọlá mi bóyá wọ́n ti ń fẹ́ra wọn kó tó di pé bàbá Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. So wá lọ kí lẹ́wọ̀n. Ó wá lọ dúró ṣé wọ́n máa ń dóyàn lẹ́wọ̀n ni. Because bàbá Ìjẹ̀ṣà dé kò ìpọ́dún kan. Mo dẹ̀ rí pé ọ̀nkú yín náà Yọ̀mí Fábíyì. Ó ti dé ìyá ọlọ́mọ. Ṣé bó sọ fún mi òun sọ kọ́ńtẹ́ǹtì ni mo ní kọ́ńtẹ́ǹtì kì í. Akú ewu ọmọ o. Góòdì tí gan ló. Wèrè kánú yóò wá máa wá sórí comment section yóò máa ń ṣe bàbá Ìjẹ̀ṣà kò yẹ kó love ni àbí kò nídìí love torí wèrè nínú yín ló pọ̀ jù. So ní ìsinmi àìsàn yìí kí ni. Wàláhì men are the price o. Men are the price because tó bá yẹ kó obìnrin ní irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí wọ́n máa stigmatize obìnrin yẹn tó jẹ́ wípé àti fọ́kọ gan ó máa dìṣòro wo wẹ́n tó tún lọ fẹ́ celebrity. Lumini ti stay branded for life because there are some people that wọn ò ní fẹ́ associate ara wọn pẹ̀lú ẹ̀. This is as in ó ṣe dàbí kí n jí lọ́la kọ́ dẹ̀ sọ fún mi pé it's a prank. Gbogbo wọn sunkún jọ baby shower mẹ́sà ìgbẹ́ náà gbẹ́ni sókè. Àtẹ̀lẹ́ọlá Àjàó. Ẹkún orí burúkú wò lẹ́ ń sọ abẹ́ ṣí eré ni. Gbogbo yẹn báwo yóò bá ṣe celebrate Lumini tó because ọmọ yẹn. Ìyẹn náà illiterate náà ni kí ló illiterate náà ni bọ́ ṣọ́ ọmọ ẹ̀ tó bí yẹn ọmọ Àǹjọ́lá yẹn ọmọ yẹn ti pé 12 now so àwọn èèyàn bá celebrate ẹ̀ pé after 12 years so ó bímọ mi because there was a time tó post one doctor guy ní bóyá UK tó ń pè yẹn ní ọkọ òun tó kọ́ episode fún bọ́bọ́ yẹn lọ́jọ́ yẹn pé ọkọ ọ̀dọ́ mi mọ̀ pé so bóyá òun àti ẹ ti break up ó wá lọ fẹ́ bàbá Ìjẹ̀ṣà kó fẹ́ odobodobo gan like the young guy tó ṣẹ̀ṣẹ̀ ń come up kó jẹ́ bóyá younger person ló fẹ́ ó mọ̀ àwọn èèyàn. Àwọn wèrè bí ẹgbẹ́ bàbá Ìjẹ̀ṣà tẹ́ pé ọmọ ń fokórin àwọn ọmọ ọlọ́mọ ń dì àwọn nínú wọn máa dùn jù ó lọ wo comment section ni àwọn nínú wọn dùn jù ìkan fẹ́ ń ya ọ̀rẹ́ mi kan jẹ́ ó ní kíni ṣé kó mọ̀ ní love ni ṣé kó ṣe kíní kan ṣé kó kú ni. Àwọn pedophiles àwọn yẹn ó ní ambassador wọn. Anyway Lumini jọ Àǹjọ́lá dọwọ́ rẹ o ẹ mọ bá wa ṣọ́ ọmọ yẹn o èwo ní ká mọ bá yín ṣọ́ ọkùnrin ni èwo ní ká mọ bá yín ṣọ́
kọ́ máa bá wa ṣọ́mọ yẹn ni kó má filẹ̀ lé pẹ̀lú bàbá Ìjẹ̀ṣà ni kó bó filẹ̀ lé pẹ̀lú ẹ. no yóò tún fọ́kàn kẹta náà ó lé náà yóò tún lọ sí di kẹta ìgbà tí yẹn náà bá ti ṣe kínní aláìní sẹ́ǹsì sísá lọ ọkọ mi ẹ̀sìn àwọ̀ta gbogbo àwọn